Dangote ti wá rógo báyìí o. Ìjọba Tinubu ti announce pé wọ́n máa gba license àwọn refinery tí ò bá ti ṣiṣẹ́. Ẹ ṣẹ̀dẹ̀ mọ̀ pé Dangote ṣẹ̀ṣẹ̀ dá refinery about $19 billion worth of refinery sílẹ̀. Àmọ́ refinery yìí ò ti bẹ̀rẹ̀ sí fọpo jáde. Lòpóbìnrin tó jẹ́ mínísítà lórí ọ̀rọ̀ epo wá kìlọ̀ pé refinery tí ò bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní wàràǹṣẹ̀ṣà ó ṣeéṣe kí wọ́n gba license wọn. Ó ní kò sáyè ranù. Now ẹ wo ọ̀rọ̀ yìí tó bá yẹ pé ayé ìgbà tí Buhari wà lórí àlééfà ní ṣé mọ̀ pé irú nǹkan báyìí ò ní come up. Ó ṣeéṣe kẹ́ má gbọ́ irú ìròyìn báyìí nítorí kíni wọ́n á ti fi ṣe àwa ara wa. Wọ́n á ti lo relationship pé bóyá Fúlàní ni wọ́n bóyá Hausa ni wọ́n á ti lò ó. À ń gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Dangote yìí ọ̀tọ̀ lẹ́ni tí ó ń support gẹ́gẹ́ bá a ṣe gbọ́ Ahmed Lawan ló ń support. Àmọ́ nísìnyí tí Tinubu ti wà ń bẹ̀ ó ń wo bó ṣe máa enter Tinubu so that wọ́n á lè fún ní support. Gbogbo nǹkan yìí ni wọ́n ti ń ṣe bọ̀ tipẹ́ at the expense of Nigerians. So nǹkan tó tún fẹ́ ṣe àkóbá fún Dangote ni pé bó bá jẹ́ pé ó ti fi taratara support Tinubu ni ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí kó má rí bó ṣe rí nítorí announcement yẹn òun gangan ló máa affect jù because òun ló ẹ̀ṣẹ̀ dá refinery sílẹ̀ and refinery yẹn wọ́n ló máa bẹ̀rẹ̀ sí fọpo ní bóyá July August or so May June July bọ́kú kò come up kò fọ́pọ̀. Nínú fọ́nrán tẹ́ ń wò yìí ẹ rí i pé Dangote ó lọ rí Tinubu ní Aso Rock ṣùgbọ́n kó tó rí ó tó wákàtí méje kó tó rí ìpàdé náà dẹ̀ tún wá ju ìṣẹ́jú mẹ́wàá lọ. Kò wá sẹ́ni tí ó mọ̀ pé refinery Dangote yìí kò ń really ṣe fún benefit àwọn ọmọ Nàìjíríà. Kò sẹ́ni tó ṣe business tí ò fẹ́ rere. Bẹ́ẹ̀ ni báwọn náà ṣe máa rówó wọ́n ṣe máa rere nítorí refinery tí à ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni àwọn èèyàn kan ló dáwó ni wọ́n gba owó lọ́wọ́ wọn tí wọ́n fi contribute láti dá refinery sílẹ̀. Kò ń ṣe iṣẹ́ èèyàn kan. Wọ́n dẹ̀ ní láti dá owó padà. So it's not about national interest. So Tinubu ó ń look at bí ó ṣe máa rí pé gbogbo àwọn refinery wá ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lé lọ́wọ́lọ́wọ́. Ẹ lè imagine tí ò bá ṣiṣẹ́ lé lórí tó jẹ́ pé refinery Dangote nìkan ló ń ṣiṣẹ́. Kò sígbà tí ò sì ní àwọn ọmọ Nàìjíríà lára o. Àwọn tó ṣe cement àti other products tó jẹ́ pé wọ́n compete pẹ̀lú Dangote wọ́n ròyìn bí Dangote ṣe gba gbogbo ìjọba market tó fi jẹ́ pé òun nìkan ló lágbára láti ṣe àwọn nǹkan kan nípasẹ̀ àǹfààní tí ìjọba fún àbí relationship tó ní pẹ̀lú ìjọba tó fi di pé ẹ̀ ń gbọ́ Dangote lọ́tún lósì ṣùgbọ́n dàbí pé gbogbo agbára tó níyẹn ò lè work pẹ̀lú Tinubu jagaba mọ́ o. Welcome to DIGINAIJA. Remember to like, share and follow. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nítorí ọ̀rọ̀ refinery yìí náà ni Emefiele ṣe ta dọ́là ní official rate 4.45 fún Dangote at the expense of Nigerians tó ní ìdí dọ́là. Nígbà tí dọ́là scarce òun ní àǹfààní láti rí billions of dollars gbà ní CBN. Bẹ́ẹ̀ àwọn ọmọ Nigerians wọ́n rà á ní black market price ní owó tó ju 445 lọ àbí 400. Abẹ́rẹ́ báyìí ara nǹkan tá à ń sọ rèé o. So kò ń ṣe pé bóyá anybody ní interest àwọn ọmọ Nàìjíríà at heart especially gbogbo àwọn olówó lókè yìí most of them wọ́n lo influence tán ní pẹ̀lú government láti boost business tiwọn fún èrè táwọn máa rí. Ara àwọn problems corruption rèé o tí wọ́n affect gbogbo ọmọ Nàìjíríà tí ó jẹ́ kí Nàìjíríà ní ìtẹ̀síwájú. Gẹ́gẹ́ bá a ṣe wá gbọ́n sí pé Tinubu ti revoke access tí Dangote ní sí CBN. Ṣé mọ̀ pé wọ́n ti hammer Emefiele báyìí. Now èyí ti wá padà affect status ẹ̀ láàárín àwọn richest people. So nǹkan tó ṣẹlẹ̀ báyìí sí ni pé Dangote ń wá license láti import crude oil kó lè máa produce epo ṣùgbọ́n kò tí ì rí gbà. Ṣé ó máa rí gbà ọ́? Ṣé kò ní rí gbà ọ́? Ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. A máa mú ròyìn wá fún yín. Kí lè ròyìn nípa gbogbo ìta ti sọ? Ẹ drop comment. Remember to like, share and follow us.